Africa Content TV. Màá ti dúpẹ́ lọ́wọ́ àgbàdo pọ́ńpà. Sálálá lọ́wọ́ sára. Lórí nǹkan tí ìdíwọ̀ ṣe lọ́jọ́ àwọn ẹ̀sẹ̀ ìkọ́kọ́jọ́ ní sẹ́mù. Ọjọ́ keje nínú oṣù karùn-ún. Mo dúpẹ́ ẹgbẹ́ ìkọjọ́ ìfọ́nì létí ẹgbẹ́ àṣàkára tí wọ́n kó jẹ́ lọ. Pẹ̀lú dúpẹ́ agbá mi sí ìdúpẹ́. Onígbà ọ̀pẹ́ òtọ̀ o. Àlàmú dúpẹ́ ọ̀pẹ́ òtọ̀ o. Dúpẹ́ ọ̀pẹ́ òtọ̀ o. Dúpẹ́ ọ̀pẹ́ òtọ̀ o. Ṣé ti bá ní kí n bá dúpẹ́? Ìbánúgbẹ́ lọ́wọ́ ìrọ̀ mi mọ́ wà. Ìbánúgbẹ́ lọ́wọ́ ìyá ní àmọ́kẹ́. Ìbọn láti ẹgbẹ́ làjẹ́. Ọ̀pẹ́ táwọn máa lọ sọ́dọ̀ ọ̀gá àwọn olóríire bàbá bá a sí. Wọ́n ní alájú àṣìw. Ìyá ọmọdé gbọ́lá. Ọ̀gá ńlá. Máa ń jáde. Bàbá olóyè, bàbá onínú mímọ́, bàbá jẹ́jẹ́ àdúgbò náà yóò tí a ká bàjẹ́ kọ́ lọ jẹ́ àdúgbò bàbá wa. Ìyá ẹ̀dá mi ti máa sọ, mo ti máa ń sọ tipẹ́tipẹ́, pé èrè bàbá kó bá fa kúrì. Ó yá àwọn èèyàn ti rí iye ìmọ̀lẹ̀ lọ́bìlà ìdúgbò, ó ti wáyé wọn ní sẹ́yìn òru. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ bàbá tó bàbá kò tí ì wò sọ. Ibo sa sílé sọ̀rọ̀ yóò ti yé ọba. Àgbẹ̀pẹ̀ mi pàtàkì pàtàkì náà dábì mi bá sọ. Tí ìwé nípa ọgbẹ́ ìtọ́, ọgbẹ́lọgbẹ́ lọ́wọ́, ọgbẹ́lọgbẹ́ yìí. Ẹni tó lọ rán ọjọ́ sẹ́yìn. Ó bẹ̀ tí sẹ́yìn tí yẹn jẹ́ bá ìgbà lọ́wọ́ ẹ̀ṣẹ̀ náà. Ọpẹ́ ìlú ìtọ́. Ọpẹ́ ìlú ìtọ́ ọ̀hún. Olùgbẹ́ láàrin. Lọ́kùnrin lọ́wọ́bìnrin. Lọ́wọ́mọdé lọ́wọ́lágbà. Lọ́wọ́ gbogbo Ìbàdàn. Lọ́wọ́ gbogbo ẹ̀yọ́ sí ìfẹ̀mọ̀ṣẹ́ náà. Onígbà náà gbogbo Nàìjíríà àlàlà púpọ̀. Jẹ́nẹ́rálì, ọdúnbà aláàrin, lọ́kùnrin lóbìnrin. Ojú wa ní bẹ́ẹ̀, lọ́wọ́ gbogbo PLC pátápátá rẹ̀. Onígbà ọ̀pẹ́ òótọ́ làwọn. Onígbà ọ̀pẹ́ òótọ́ kiri mọ́lẹ̀. Ẹ̀ṣọ́ rẹ̀. Ẹkú àdúró tí mo mọ̀ lórí pípẹ́. Mo mọ̀ lórí pípẹ́ là. Ẹ ṣe ẹ̀kọ́ àti ilẹ̀ rí. Torí pé ọjọ́ gbọ́dọ̀ nínú ìdí kó ọ̀bẹ. Ẹ̀yin lè jẹ́ àmàyàn tí a jẹ́ àjẹ́ ṣe. Odò Kírẹ́sì Jẹ́nẹ́rà, ó tẹ̀já ànàkúrọ̀, adúgbẹ́lẹ̀ yìí ó. Tí ọgbà ẹ̀ ò jẹ́ ṣe wò. Adúgbò ẹlọ́ gbogbo tí ìlú ẹlẹ́ bá sọ. Ó gbà ń jẹ́ àràmúrọ̀. Adúgbò náà yẹ mọ̀ ṣe. Àdìgbò mọ rírì. Àtìlẹ́yìn yìí. Lójoojúmọ́ ní gbogbo ìgbà. Ẹ̀ṣẹ́ àdúgbò tí ẹ jọba ìgbà gbogbo ní yàrá. Ẹ̀yin lọ́wọ́ rí. Ẹ̀yin lẹ́ ń jẹ́ lẹ́dà. Ta ló jẹ́ lẹ́dà? Ẹ̀yin lọ́ ní òhòhò. Torí pé ètò ìbá ṣèjì lẹ́yìn ọgbà. Ìwọ ló máa ń wó tí àjọbàjọ wọn ti sọ bẹ́ẹ̀. Ilé ń tẹ́ lẹ́yìn ìrọ̀lá kò tí ì ní dẹ́. Ẹ ṣe èrè. Ó gbọ́ àwọn oníwèé ìròyìn.
adúpẹ́ náà yìí gbogbo àwọn òṣìṣẹ́ newspapers adúpẹ́ yìí ọpẹ́ mi pàtàkì pàtàkì gbogbo ẹ̀yin bloggers wọ́n Naija and abroad adúpẹ́ yìí gbogbo ẹ̀yin bloggers ọkùnrin lóbìnrin iṣẹ́ bẹ́ẹ̀ máa ń ṣe àṣekèrè ìjọba máa jẹ́ sílẹ̀ kẹfà ìjàlámù iná ẹni jẹ̀ka àbámọ̀ lórí wa. Àní sí ẹyin kan ní sí wa àyíbọ̀ àyíbọ̀ ọwọ́ yóò lọ bá lọ sí akẹ́bàjá àjọ máma lórí àjọ máma bọ̀ lórí gbogbo ẹ̀yin bloggers lọ́kùnrin lọ́bìnrin òòrùn adókè ọ̀fẹ́ òtán sí àjọbàjẹ́ o. Ọgbẹ́ náà tí ìmọ̀ni máa jayọ̀ máa gún. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo management ọ̀gá wa lọ́wọ́ gbogbo managers tí wọ́n tún mọ́ dábì wọn pàṣẹ. Adúpẹ́ lọ́wọ́ yìí ọlọ́gbọ́n tí ó jẹ́ máa jà lábọ́ ìṣe náà. Gbogbo ẹ̀yin ẹ̀yà ọ̀hún gbogbo ẹ̀yin bàbá ọlọ́run mẹ́mọ̀ ṣe gbogbo ẹ̀yin ìyá ọlọ́run mẹ́mọ̀ ṣe náà àdúgbò àyíṣì àjọba pẹ́ fúnra ní ọlọ́pàá èrè ìmọ̀lẹ́ ẹnu bíbá àkúrú lẹ́jọ́. Gbogbo ní èèmọ̀ṣe àdúgbò ẹlọ́rin ẹ̀ṣọ́ àdúgbò àti ìmọ̀lẹ̀ báàdà láti dókítà ní sáà ilé ìwé oṣù wa kíkíkí gẹ́gẹ́gẹ́gẹ́ adúgbò ẹ̀ṣẹ́ náà adúgbò ẹ̀dá nìyẹmọ̀ṣọ́ àmọ́ àbá lóye bá iwájú tí ìpínlẹ̀ ọ̀là àfọlágbára ńlá. Ọlọ́gbà òye ìpínlẹ̀ ọ̀làdì dókítà King Saheed Òṣùpá olóńgbà ìgbàgbé ẹ̀mọ̀ṣọ́ aládùúgbò ọ̀fẹ́ òṣọ́ adúgbò ọ̀pọ̀pọ̀ ọlọ́gbà tí ìpínlẹ̀ nàbílà àdúgbò alájà ẹbí ọmọdé wa adúpẹ́ lọ́wọ́ yín ẹ̀rọ bá dúpẹ́ lọ́wọ́ ìpínlẹ̀ nàbà wà ẹni wọ́n ṣe wọ́n kó àdóòtì lẹ́yìn tí tó tún kún fi lé àṣìbáwá létí àjọbàjọba rẹ̀ jẹ́ ọ̀nà ló pọ̀ ọmọdé nàbílà àdúgbò lórí náà àṣírí ní ìbú ẹ̀wọ̀ òwúrẹ́ ṣe ẹ̀bá kí tó tóbi dọ́là àbálá ńlá òmùlẹ́kùn lè jó sí ẹ̀ ẹ̀sọ́ pé ó ṣe é ẹ bá tọ́jú alájì ìsàkó láyẹ̀ àti alájì kọ́ọ̀tù ilé ẹ̀sẹ̀ mọ̀ ṣó ẹ bá tọ́jú sàbàdíyà sí oríyà ẹ̀ská lókun ọ̀nà ẹ̀ṣẹ̀ ìhó olórí kàkàrà lẹ́yìn òun pé ìyàwó méjì lọ. Ìgbà yìí lọ fún ọ̀gá òhò. Ìgbà yìí ẹ̀dá ẹ̀mọ̀ ṣe òhò. Adúgbò náà ìgbà yìí lọ ká òhò. Adúgbò náà rí ẹ̀tọ́jú máa tẹ olólùwọ̀ ní ìwọ̀n pè. Ẹ̀dá ìrẹ́jẹ́ ṣó. Àdìbàṣà. Àdìbàṣà. Ṣọlá Jésù òhò. Aláṣẹ AKS púpọ̀ ọkọ̀ fún ìlú náà. Àdìbàṣà. Ìṣọlá Jésù òhò. Aláṣẹ AKS púpọ̀ ọkọ̀ fún ìlú náà. Gbogbo àdúgbò ẹlẹ́ẹ̀kọ́ pè, àlàádúgbò ẹgbẹ́ ìtọ́, ọ̀gá ọ̀rọ̀ nàbà wá, ẹ̀ṣẹ́ àdúgbò náà yóò tí a jẹ bàjàbà sínú ìdúrà gbogbo ìtì tí a jẹ bàjẹ́mọ̀ tó. Àtọ̀ láti kò kú, aláṣẹ wá sẹ́fẹ̀, alájú sẹ́ẹ̀kà, kòkó mọ́nú ní ìwé pé ẹ̀dà àrílẹ̀ ṣe náà.
ìṣọ̀lá òṣọ̀lá. alájùdọ́lé pẹ̀ta àkókò pẹ̀ta owó ọlọ́pàá akẹ́wà ìfẹ́ ìṣúná o. adúgbò pẹ̀lú tọ̀ àti barista lọ́yà ẹ̀mọ̀ṣó àti barista lọ́yà ẹ̀mọ̀ṣó ọ̀rọ̀ tó di ọ̀ adúgbò yìí ìmọ̀lẹ́ nọ́fẹ̀lá ọ̀pọ̀lọpọ̀. adúgbò náà bọ̀ pẹ̀gẹ́rẹ́ iná wọn ni iná dà iná yẹlẹ yọ ọtí ọ̀gá ọtí ìbọn ìpẹ̀tẹ̀rẹ̀ ṣe adúgbò náà yìí nà fà wà àti ìmọ̀lẹ̀ ìmọ̀lẹ̀ ṣe ìlẹ̀jì ìbọn ìpẹ̀tẹ̀rẹ̀ ìgbì pàkúlà ìta ìgbẹ́jẹ̀rẹ̀ lọ́wọ́lọ́wọ́ ìbáná ọjọ́ gẹ́gẹ́ jọra wọn sọ́ọ́sẹ́ bọ́sọ̀ iná àtà ìgbẹ́jẹ̀rẹ̀ torí mọ́lẹ̀ ìyá àlàfà àpèsè náà àti ìmọ̀lẹ̀ ìdìbò ṣe ọlọ́jọ́ akẹ́bà ìjọba ṣe náà bàbá kọlẹ̀ máa kọ́ ẹ̀ṣẹ́ ọ̀gá ẹgbẹ́ ìgbàgbà jọ́mọ̀ òjò alájọ ẹbí ẹ̀dẹ́gbì ọ̀gá ọ̀ṣọ́ adúgbàrẹ̀ lọ́pàá àtọ̀ ọ̀gá ti gan ọlọ́gbẹ́ ti rẹ̀ ní wàtàlà wọn gbogbo yẹn ṣó kí máa ṣe má lọ alàgbogbo yín náà ẹ̀yìn tẹ̀ka ó ní oró yí ọ̀dẹ̀bà pọ̀ sí ìlú lọ́rọ̀. Orí kì í bá ẹsẹ̀ bára alámọ̀gbọ̀ yín náà ẹ̀yìn tẹ̀ka ó ní oró yí ọ̀dẹ̀bà pọ̀ sí ìlú lọ́rọ̀.